ẹ gbọ́ kí ló ń bẹ ẹgbẹ́ òṣèlú APC lẹ́rù o nípínlẹ̀ Ọ̀yọ́ láti sọ olùdíje wọn sípò gómìnà nínú ètò ìdìbò ọdún 2027. Mo fẹ́ ká farabalẹ̀ kájọ wo fídíò yìí ọ̀rọ̀ tí Funny Thinker sọ lórí ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́ bí wọn ò ti ṣe sọ olùdíje wọn sípò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́. Ṣé ìgbàgbésẹ rántí pé awuyewuye wáyé lórí ètò ìdìbò abẹ́nú sípò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ nínú ẹgbẹ́ òṣèlú APC nígbà tó wáyé nígbà náà lọ́hùn tí ó fi di wípé olóyè Báyọ̀ Adélábù tó fáríjá tó ní òun ò ní gbà òun ò ní gba èsì ìbò tí wọ́n bá gbé jáde. Ṣùgbọ́n Funny Thinker sọ̀rọ̀. Kí ni Funny Thinker sọ tó jẹ́ tuntun lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́ àti olóyè Senator Sarafadeen Ali? Ẹ jẹ́ àwọ̀ ẹ̀jẹ̀ àgbọ̀ láti bẹ̀rẹ̀ títí dé parí. Kìí ṣe tí ó lè wọ́ọ̀kì ní inú ètò ìṣèjọba àwarawa òótọ́ lẹ́gbọ̀n ṣíṣe òṣèlú ńlànà bàbá sọ pé kìí ṣe tó lè wọ́ọ̀kì nínú ètò ìṣèjọba àwarawa ní tí mo fẹ́ràn PDP sínú láyé nínú ìgbésí ayé òǹkálukú ọ̀jagun rẹ̀ bọ́ bá ṣe lè rí ìjà ni láti lè rí tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ gbà òǹkálukú ọ̀jagun tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni ní tí mo fẹ́ràn PDP sí láyé nìyẹn. Kìí ṣe pé bàbá sọ pé bàbá kan wà níbì kan èyí ni wọ́n wá sọ pé ní tí wọ́n wá sọ òun làwa wá gbà lọ́wọ́ tá a mú dání tá à ń gbé bọ̀ wá lò nílànà ti jẹ gàba lé àwọn èèyàn ẹgbẹ́ lórí. Nísìnyí ẹ ti ṣe ń tẹ́ ṣe mo sì kìlọ̀ tó mo ní pé ìyàtọ̀ ń bẹ nínú party structure àti political structure tí n ò wí fún yín tó mo wí tó ṣùgbọ́n ẹ kọ́ ẹ gbọ́ ni ńgbẹ́ ti wá sí ìmọ̀tán ní ìsìn ẹ wàá mọ̀ pé ẹgbẹ́ òṣèlú mi ní í ṣe yín ebi ńlẹ̀ ti ṣe ń tẹ́sẹ̀ tán àti unveil candidate wa dogun dọdẹ fún yín láti iye oṣù yìí àti unveil candidate dogun dọdẹ fún yín láti iye oṣù tẹ́ ẹ ti ṣe ètò ìdìbò abẹ́nú inú ẹgbẹ́ tán èyí tí ẹni lọ́wọ́ pé ẹ fẹ́ ṣe ẹ ti ṣe ṣùgbọ́n ẹ̀yin náà ẹ máa retí ìsọ̀kò òrùlé ní gbóhùn lè sunkún sí ìgbésẹ̀ gẹ́ngẹ́ bẹ́ẹ̀ yẹn bá jẹ́wé tètè ń fè àti sunmi ẹran òjìnà sírú wọn ẹ máa retí ìpadàbọ̀ lọ́wọ́ àwọn tẹ́ ẹ yàn jẹ nínú ẹgbẹ́ ẹ máa retí ìpadàbọ̀ lọ́wọ́ àwọn tẹ́ ẹ jẹ gàbálé lórí ẹ máa retí ìpadàbọ̀ láti ọwọ́ àwọn tí ẹ fi ọwọ́ lágbá lójú ẹ máa retí ìpadàbọ̀ látọwọ́ àwọn tẹ́ ẹ yàn jẹ ẹ máa retí ìpadàbọ̀ lọ́wọ́ wọn gbogbo nǹkan lẹ ní gbogbo agbára yín ó kọjá àánú ẹgbẹ́ gbogbo agbára yín ó kọjá àánú ẹgbẹ́ ẹ ní political structure agbára ẹgbẹ́ lẹ ní èèyàn yín party leaders tẹ́ ẹ ṣe ogun tó wù yín ní inú ètò ìdìbò abẹ́nú inú ẹgbẹ́ tó lọ ní o ẹ ní political structure party structure lẹ ní ńgbẹ́ tí wàá lo party structure yín tán ní ìsìn ṣé kò wá tán àdínsẹ́ ńgbẹ́ ti lo party structure yín tẹ́ ẹ ti lo agbára tẹ́ ẹ ní nínú ẹgbẹ́ tẹ́ ẹ ti lò lé àwọn èèyàn lórí ní ìsìn ṣé kò wá tán ọwọ́ atán ní ìsìn ẹgbẹ́ ń ṣe bí ẹni fẹ́ da oró lọ ẹ̀rù ń bà yín sẹ́yìn rò pé president ló máa bá yín wá dìbò nínú state ni ṣé president ni ó bá yín wá dìbò nínú state ni ọlọ́run tó wá mú yín kìí ṣe pé bóyá ìbò ilé kìí ṣe pé bóyá wọn dàdì ìbò àdìpọ̀ ní general election ni bí wọn ó tiẹ̀ dàdì náà gan omi tó bá mọ wọn lè yàn rẹ lásì náà bí wọ́n dàdí omi tó bá mọ́ wọn lè yàn rẹ lásì ó ní mo fi sọ fún gbogbo ẹni ọba nílà ká inú ìpínlẹ̀ Ọ̀yọ́ tọpọlọ sì ṣẹ́kù lórí wọn pé Taofeek Adégbóyèga òun ní ọ̀nà òtítọ́ eléyìí tí ó lè kó ayọ̀ nínú rọ̀bọ̀rẹ́bẹ̀ èyí tí a wà nù rẹ̀ yìí Taofeek Adégbóyèga òun ní òṣèlú tí ó ṣe dáadáa èyí tèmi ní láti sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mọ̀ràn fún gbogbo ará ìpínlẹ̀ Ọ̀yọ́ náà sẹ́rí gbogbo èyí tí gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú tó kù ń ṣe nírọ̀bọ̀rẹ́bẹ̀ èyí tí ẹ ń bá kí yẹn bá a ṣe máa bá a lọ sí tọdún mẹ́jọ míì ó tún fi pé nù tá a bá tún ìrárí wọ̀ lọ́wọ́ wọn bá a bá ìtún ìrárí wọ̀ lọ́wọ́ wọn bá a ṣe máa bá a lọ nù tọdún mẹ́jọ míì ó tún pé Taofeek Adégbóyèga òun ni ó ṣe tí ó ṣe dáadáa ẹ̀yin náà ẹ̀jẹ̀ ẹ̀ tí ẹ̀já ti bí ìsáná kíyèsí ogun ṣé ẹgbẹ́ òṣèlú tó ṣètò ìdìbò abẹ́nú inú ẹgbẹ́
tọ́jà wípé àti yọjú olùdíje àti yọjú rẹ̀ hàn dé láti bí oṣù ọdún máa ń yẹn tí wọ́n ti ṣètò ìdìbò abẹ́nú inú ẹgbẹ́ ń ká wọn lọ́wọ́ kò nítorí pé àwọn náà fúnra lára wọn mọ̀ pé àwọn ò ṣe dáadáa àti yọjú olùdíje òde ń ká wọn lọ́wọ́ kò torí pé wọ́n mọ̀ pé àwọn ò ṣe dáadáa láàrin àwọn ọmọ ẹgbẹ́ àwọn sáwọn ẹgbẹ́ òṣèlú tí ò lè ṣe déédéé láàrin ọmọ ẹgbẹ́ ṣé ní ọ̀wá ṣe déédéé láàrin aráàlú ẹgbẹ́ òṣèlú tí ò lè ṣe déédéé láàrin ọmọ ẹgbẹ́ ní ó ṣe déédéé láàrin aráàlú ẹ miscalculate o ẹ̀yin APC ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ miscalculate gan bàbá jáde pé ẹ ní Tinubu lóde Àbújá òun ní nǹkan tí ẹ ń gbọ́kànlé ló jẹ́ kẹ́ ẹ máa ṣe gbogbo tẹ́ ń ṣe yẹn Tinubu kọ́ ni ó wàá dìbò nínú Ìbàdàn o Tinubu kọ́ ni ó wàá dìbò nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ àti máa fa àti Tinubu gan ò níbò nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ ìbò tí wọ́n bá dì fún Tinubu láti inú ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bí ìbò ọmọ wa ni ẹjẹ́ ó ṣe ni pé ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀ kákólẹ̀kẹ́ di ọmọ ẹlòmíì ìbò oyún ní ìbò alárẹ̀dé kìí ṣe ìbò kọ̀mándì kankan so Tinubu ò ní bá yín dá sí láyé pé ń tẹ́ gbọ́kànlé nìyẹn ẹ ti jẹ̀gó ẹ lọ rèé béèrè lọ́wọ́ àwọn APC ìpínlẹ̀ Ọ̀ṣun nítorí wọ́n rí lọ́wọ́ báyìí ẹ lọ béèrè lọ́wọ́ àwọn APC ìpínlẹ̀ Ọ̀ṣun nítorí wọ́n rí lọ́wọ́ báyìí ìgbọ́kànlé pé àwọn lẹ́ni ní mo sàn àwọn ò ní mú kíkan òun ni wọ́n gbọ́kànlé tí wọ́n fi lọ rèé dàmbàrú ètò ìdìbò abẹ́nú inú ẹgbẹ́ tí wọ́n jojú àwọn tí ó yẹ kí wọ́n ó jojú pàápàá jùlọ wọn bá pin iye ọlá mi sórí tí ọ̀rọ̀ fi wá di dọ̀gọ̀dìmọ́ lọ́wọ́ báyìí ọ̀wọ́ àwọn bí wọ́n sọ̀rọ̀ ara wọn kà báyìí ló fi di pé Adeleke wa ń gbalé gboko mọ́ wọn lọ́wọ́ káàkiri gbogbo tìbútò òró ìpínlẹ̀ Ọ̀ṣun ó tiẹ̀ ti wá pẹ́ jù fún yín o ẹ̀yin ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti pẹ́ jù àfi tá a bá fẹ́ máa tara wa jẹ lókù ó ti pẹ́ jù kò sí nǹkan kan tẹ́ ẹ tún lè ṣe mọ́ kò sí option kankan fún yín mọ́ ẹ ti ṣe ètò ìdìbò abẹ́nú inú ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe ẹ sì ti mú ẹni tẹ́ ẹ fẹ́ mú ṣùgbọ́n àbájáde èsì tí ó ṣẹlẹ̀ torí pé ààbọ̀ ìgbésẹ̀ ń bẹ lórí gbogbo ń tẹ́lẹ̀ bá wù ń wà láyé ààbọ̀ ìgbésẹ̀ ń bẹ lórí ẹ̀ so ààbọ̀ tí ó ṣẹlẹ̀ lórí ìgbésẹ̀ tẹ́ ẹ gbé nínú ètò ìdìbò abẹ́nú inú ẹgbẹ́ yìí tó lọ láìpẹ́ yìí nínú ẹgbẹ́ yín òun ní ń bà yín lẹ́rù tí ẹ fi kọ̀ láti yọjú àwọn olùdíje yín léde láti bí oṣù mọ́ yẹn ńlẹ̀ yìí n tí ń bà yín lẹ́rù nìyẹn bí èèyàn bá ṣe dáadáa sára wà ní ìyá ni ara ó yà n tí ń bà yín lẹ́rù nù bẹ́ẹ̀ sì fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ẹ ṣá yọjú olùdíje yín léde náà ni ọwọ́ apẹ́tẹ́ November ọdún yìí ẹ ti gbọ́dọ̀ upload sí finalist ó jáde INEC portal so bẹ́ẹ̀ yàn yọjú ẹ̀ bẹ́ẹ̀ fojú rẹ̀ hàn dé àwọn ò rí nínú ẹni portal INEC ń bẹ̀ yẹn all things being equal ẹ̀yin lẹ́lẹ́gbẹ́ yín tẹ́ ẹ bá decide láti dàrú kò sí nǹkan tá a fẹ́ ṣe sí àwọn ò lè gbé ẹmọ́dẹ́gbẹ́ yín rú o ẹgbẹ́ tọ̀dọ̀ ti yín ni ẹ̀yin lẹ́lẹ́gbẹ́ yín ṣùgbọ́n mọ̀ràn tèmi ó gba gbogbo ará ìpínlẹ̀ Ọ̀yọ́ nílé lóko lódò lẹ́yìn odi òun ni wípé ṣé ẹgbẹ́ òṣèlú tí ò lè dá ẹgbẹ́ wọn tò tí wọn ò lè dá àfíà sí inú ẹgbẹ́ wọn yanjú ṣé ńlá tún fẹ́ yọ̀ǹda ìpínlẹ̀ Ọ̀yọ́ lé lọ́wọ́ wípé kí wọ́n máa tukọ̀ rẹ̀ lọ fún ọdún 8 míì yàtọ̀ sí èyí tí àwọn ti APM náà tó pọ́n gbé dání ṣẹgbẹ́ òṣèlú tí ò lè dá àfíà sí ẹgbẹ́ wọn yanjú tí wọn ò lè dá ọ̀rọ̀ ọ̀nù ẹgbẹ́ tí wọ́n yanjú ní ìtùbí nùbí tó wá jẹ́ pé at the end of the day ọ̀rọ̀ wá dàbí ìgbà téèyàn bá jókòó sórí gunpowder tó lè explode at any moment tó yẹ pé àwọn gẹ́gẹ́ fúnra lára wọn náà sì mọ̀ àwọn náà fúnra wọn mọ̀ torí pé tí wọn ò bá mọ̀ ní ẹ̀rù onímọ̀ bá wọn láti unveil candidate láti bí for months tí wọ́n ti ṣe primary election ìmọ̀ràn lèmi ó gbà yín o ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀yọ́ ògbóǹtẹ́ bá lè ṣe láti rí dájú pé right candidate lẹ́yìn nínú ètò ìdìbò yìí tí ń bọ̀ lọ́dún 2027 yìí òun ní kẹ́ ẹ ṣe o nítorí pé oore yìí ara yín lẹ fẹ́ ṣe fún kì í ṣe olóṣèlú kankan kò í sí right candidate kan bì kan ju Taofeek Adégbóyèga Adégòkè lọ because tẹ́ bá wò dáadáa ẹ rí wípé ìwà lèèyàn fi rọ́mọ àdúgbò fẹ́ ẹni ó bá sì mójú ògùn ni ẹ mọ́ fún láàyè kọ́ dàbí ń rè àkọ́kọ́ náà já bẹ̀rẹ̀ láti orí ẹgbẹ́ wọn ẹgbẹ́ òṣèlú AGC kìí ṣe ẹgbẹ́ òṣèlú tí ẹnìkan ń lo ìlànà ìjẹgàba látòkè wípé n tí ń bá ti sọ náà lọ gbọ́dọ̀ múlẹ̀ n tí ń bá fẹ́ wọ́n gbọ́dọ̀ ṣe kìí ṣe ẹgbẹ́ òṣèlú tí bàbá kan jókòó síbì kan pé n tó ń fẹ́rẹ̀ iná ló sì gbọ́dọ̀ ṣe ń lọ gbọ́dọ̀ ṣeé ṣe ẹgbẹ́ òṣèlú tí wọ́n ń bọ̀wọ̀ fún òfin àti ìlànà tó ṣe ìgbékalẹ̀ ẹgbẹ́ wọn ni
tó sì jẹ́ wípé náà ni wọ́n tọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fi yan olùdíje ẹgbẹ́ ọ̀hún. Fún díẹ̀ yìí ẹ̀yin alára wa nílé lóko lódò lẹ́yìn odi àti káàkiri gbogbo tìbútòrò ìpínlẹ̀ Ọ̀yọ́. Oore eléyìí tí a fẹ́ ṣe fúnra wa nínú ètò ìdìbò àpapọ̀ tí ń bọ̀ lọ́dún 2027 yìí nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ jẹ́ àrídájú pé a ṣe fúnra wa délẹ̀ o. Taofeek Adégbóyèga Adégòkè òun ni ọmọlúàbí àtàtà èyí tí ó lè sọ̀lúdẹ̀rọ̀ tí ó ṣèlú ń re tọ́jẹ́ pé gbogbo wa á mọ gbáyé ń dẹ̀rùn gbáyé ń dẹ̀ra tí gbogbo rẹ̀ ọmọ dẹ̀ á lọ́rùn yùngbàyùngbà. Òun ni kẹ́ ẹ jẹ́ ká dìbò wa fún ẹ mẹ́jẹ̀ àsọ̀bùnù torí pé wọ́n pé òkété gbàgbé ìbòsí ó dé gbá alátẹ ọ̀káwọ́ lérí níta bá sì ní gbà lólówó tálíkà láti kọ́. Adégbòfò ní mẹ́yọ kó súlé ní lórí ẹnu ẹni báyìí láti fi kọ́ méje. Ẹ̀yin alára wa Taofeek Adégbóyèga Adégòkè òun yóò ṣe àdáadáa nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ mo sọ mo tún sọ. Ẹ jẹ́ ká sọ ní bá rìn sọ ní bá rẹ́ torí pé ẹnìkan kì í fàkísà àdíjùbà kọ́ wá pé wọ́n bò ń wọ̀wọ́ ẹni rè bẹ́pò. Ọmọ ẹni rè ní ọmọ ẹni rè ní òun náà ẹni rè. Ẹ jẹ́ àtẹ̀lé ẹ jẹ́ agbègbèsẹ̀ tí àwọn àrọmọdọ́mọ wa lọ́jọ́ iwájú ó fi máa fi àdúrà ránṣẹ́ sí wa kódà bá àbá tún sí lórí ilẹ̀ mọ́ nítorí pé gbogbo ń tá a bá ṣe lónìí ọ̀rọ̀ tán nírú rẹ̀ padà máa dàbọ̀ dọ̀la.